wa ìsìnkú dédé àkókò yìí lórí ètò àwọn aṣòfin wa tí ó ń dé sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà níbi tí a ti ń gbé àwọn aṣojúṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wá fún yín tí wọ́n jẹ́ ọmọ Yorùbá káàkiri àgbáyé. Lénìí nígbà tí ẹ̀yin náà bá rí aṣòfin wa àti ipa takuntakun tí wọ́n ti kó lẹ́nu ìgbà tí wọ́n ti dé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ mọ̀ pé àtòfiṣẹ́ ògbóná ni. Ta náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ Honorable Òní Ọlámídé Johnson tí wọ́n jẹ́ aṣojúṣòfin fún ẹkùn ìdìbò Ìjẹ̀rò ìwọ̀ oòrùn Èkìtì àti Ẹfọ̀n láti ìpínlẹ̀ Èkìtì. ọmọ bíbí ìlú Ẹfọ̀n Aláàyè ni mí, mo kàwé nílùú Ẹfọ̀n Aláàyè. ní alẹ́ ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. secondary náà. iléèwé secondary. Ìjẹ̀rò náà ni. Ẹfọ̀n Aláàyè. Ẹfọ̀n Aláàyè. Báwo ló ṣe lẹ́lẹ́fọ̀n Aláàyè nígbà tẹ́ ń lọ sí iléèwé nígbà yẹn báwo ló ṣe rí? mo lọ ilé ẹ̀kọ́ olùkọ́ni lẹ́fọ̀n Aláàyè. So bó láti bẹ̀rẹ̀ náà títí dé Ẹfọ̀n Aláàyè náà ni. mo ṣiṣẹ́ olùkọ́ni lẹ́fọ̀n Aláàyè. ẹ wá wú pàtẹ́wà lẹ́fọ̀n Aláàyè yẹn báwo ló ṣe rí nígbà yẹn ní kéékèèké tẹ́ ẹ wà tẹ́ báwo kọ́ ló sì. ayé dùn gbà yẹn kò sí pákáleke nípa pé bóyá adigunjalè ibi tó bá fẹ̀rù ẹ sí ibẹ̀ ló máa bá, ṣùgbọ́n ọ̀làjú ti dé ń sìn, ọ̀làjú ti dé, ayé ìgbà wọn yẹn ti kọjá, ó ti yí padà, ìgbà ti yí padà. nǹkan rọrùn gbà tẹ́ ń sọ yìí. nǹkan rọrùn nípa ìfẹ́ láàrin àwọn ènìyàn ìlú, bẹ̀tì kì í ṣe pé nǹkan rọrùn láàrin nǹkan ò rọrùn fún àwọn èèyàn láti lọ sílé ìwé torí òógùn ojú wọn. wọ́n fi lọ sílé ìwé gbà yẹn. wọ́n fi lọ sílé ìwé, àwọn òbí ń rugi, wọ́n ń tagi, wọ́n ń taṣu, wọ́n ń tagbá, wọ́n ń ta àwọn náà fi ń tọ́ ọmọ ńgbà yẹn. gbà tẹ́ wá di olùkọ́ yẹn olùkọ́ ẹ lọ sílé ìwé ẹ̀kọ́. mo lọ sílé ẹ̀kọ́ olùkọ́ tó jẹ́ ti àwọn tí pè ní teachers college grade 2 àmọ́dé ṣe tíṣà ọdún méjì. gbà tẹ́ wá kúrò bẹ́ẹ̀ kọ́. mo lọ jọ́ iṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ agbófinró. kí ó tó di pé ẹ wá sílé ìgbìmọ̀ aṣojúṣòfin bíi iṣẹ́ ọlọ́pàá lẹ ṣe. iṣẹ́ agbófinró ni mo ṣe. ẹ wo iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ojú ìmẹ́rí ojú àbùkù òun ni àwọn èèyàn fi ń wo iṣẹ́ ọlọ́pàá. ṣé kìí ṣe pé àwọn tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí òun ló farú wàhálà yìí? àwọn kò mọ̀ kan ó lè máa sọ pé iṣẹ́ ọlọ́pàá pé kì í ṣe iṣẹ́ tó dáa pé ọwọ́ ọ̀hún, àwọn kò mọ̀ kan, àwọn tí ò jáde. bàbá tó bí mi ó ṣe ọlọ́pàá rẹ̀. ṣé torí pé àwọn òbí yín ẹni bàbá yín iṣẹ́ ọlọ́pàá ló ṣe nǹkan ló jẹ́ kí ẹ̀yin náà gba iṣẹ́ ọlọ́pàá lọ? òun gan ló ní mo gbọ́dọ̀ join iṣẹ́ ọlọ́pàá, inú mi dẹ̀ dùn, gbọ́dọ̀ join, mo wá sí ọlọ́pàá, mo dẹ̀ lọ ọdún 24 nínú iṣẹ́ ọlọ́pàá kí tó wá síbi tí mo wà, kí tó wá sílé ìgbìmọ̀ aṣojúṣòfin. ẹ wá wo ṣe ìgbà tẹ bẹ́ẹ̀ ti lo ọdún 24 nínú iṣẹ́ ọlọ́pàá yìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ṣiṣẹ́ káàkiri. mo ṣiṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, mo ṣiṣẹ́ ní Kwara, Kogi, Ondo, Rivers, Lagos, Ogun. kí ló tó dájú pé ojú àbùkù làwọn aráàlú fi ń wọ ọlọ́pàá kí lẹ́rù kó fà. kíní ìjọba ò tọ́jú ọlọ́pàá. ìyẹn ló fà tó àwọn aráàlú fi ń fojú burúkú wò wọn. ìjọba ò tọ́jú ọlọ́pàá. lọ́nà wo? ẹ wo bí tá a ti ń ṣe ètò ìwánilẹ́nuwò, ṣé téèyàn bá jókòó síbi tó bá ń ṣiṣẹ́ lóòjọ́, ṣé kìí ṣe àyè tó dáa lójókòó tó ń ṣiṣẹ́ torí ẹ pé tó bá lọ sí gbogbo police station tó wà ní Nàìjíríà, ibùjókòó ọlọ́pàá tó wà ní Nàìjíríà, ó lè rí ìjókòó tó dáa ńbẹ̀, ó lè rí tébù tó dáa ńbẹ̀, àjákùjákù gbogbo police station jáde ń sọ yìí ẹrù federal government ni, federal government ló ní, it's their property. ẹ̀yin àgbàlẹ̀ ń pòwe wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́ olókèlè ń wo ẹ̀wò sálẹ̀, ṣé kì í ṣe àwọn tó jẹ́ aṣáájú ọlọ́pàá yẹn náà ló fa kùdìẹ̀kùdìẹ̀ yìí? rárá.
làwọn kọ́. kí ló wà fà. Number 1, ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà inú ọlọ́pàá làwọn panápaná ti kúrò, inú ọlọ́pàá làwọn oníbodè ti kúrò, inú ọlọ́pàá ni àwọn tó ń ṣọ́ àwọn ọlọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti kúrò. so iṣẹ́ ọlọ́pàá ló gbogbo àwọn eléyìí. yes inú iṣẹ́ ọlọ́pàá ni gbogbo ẹ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. àwọn alẹ́ ti dé ọlọ́pàá báyìí. bímọ púpọ̀ wọ́n bímọ púpọ̀ ṣe ló wá jẹ̀yà lẹ́nu wípé ìjọba tó wà lóde wọ́n ka gbogbo àwọn ọmọ tọ́lọ́pàá bí yẹ wọ́n kà wọ́n sí ju ọlọ́pàá ara wọn lọ. kí wàá lè rò kí ni ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ àti sọ agbé bíìlì kan jáde. à ń bọ̀ lórí yẹn. ọ̀nà àbáyọ ni pé tí wọ́n bá fún ọlọ́pàá láti ra gbogbo ohun èlò tó yẹ kán máa lò gẹ́gẹ́ bí ọlọ́pàá gẹ́gẹ́ bí agbófinró, ìwọ ni bọ́n ìwọ ni ẹ̀wù yúnífọ̀mù tó ń wọ̀ o, ìwọ ni ilé tó ti ń ṣètò òfin o, bó ṣe ń káàkiri ìgboro láti mọ̀ pé ará ìlú pé àlàáfíà dé bá wọn, mọ́tò tó dáa wọ́n lé olè, mọ́tò ọlọ́pàá mi ò lè lé olè. nígbà tẹ́ wàá lo ọdún 24 nínú iṣẹ́ ọlọ́pàá ẹ fẹ̀yìn tàbí ẹ kàn rò pé èyí tó kù ní pé kí n kàn wá lọ. ó wù mí nínú ẹ̀mí mi mo kọ lẹ́tà pé mo fẹ́ fẹ̀yìntì. ọ̀nà ìwọlé sí àgbàdì ní òṣèlú. àwọn tó ń ṣòṣèlú mo lọ bá wọn mo ní mo fẹ́ ṣòṣèlú wọ́n dẹ̀ ní ṣé màá lè wọ́n ní màá lè ṣe. wọ́n wò mí lọ láti lẹ̀ láti orí délẹ̀ wọ́n mọ̀ pé mo kúnjú ẹ̀ mo kájú ẹ̀ láti ṣe. ìyẹn nìkan kọ́ mi ò fàwọn èèyàn mi lẹ́nu gbogbo ìgbà tí wọ́n à ń ṣe ọlọ́pàá kò sí nǹkan tó ń ṣe nílùú tí mi ò dá sí. láti ìgbà tí ẹ ti dé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé wo ni ẹ wà. a ní kọ́mítì agbófinró ọlọ́pàá. àwọn èèyàn gbọ́ mo wà ní kọ́mítì àwọn navy tàwọn jagunjagun ojú omi. mo wà ní kọ́mítì ibi tó ti ń ṣe irin. steel. mo wà ní kọ́mítì agric. mo tún wà ní kọ́mítì national intelligence. torí pé bóyá torí wọ́n ti wò pé bóyá tẹ́ ẹ ti wúlò ní àwọn wọ̀nyí ẹ jẹ́ ká wá wò ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tẹ̀lé wa yìí pàápàá jùlọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí iṣẹ́ ọlọ́pàá láti nǹkan bí ọdún méjì tẹ̀ ti dé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àwọn pàápàá jùlọ ìgbìmọ̀ yín kí n lè àwọn ìgbèwò torí pé ẹ ti ní ìrírí nínú iṣẹ́ ọlọ́pàá ẹ ti mọ ìyà tí ń jẹ ọlọ́pàá kí ni ìgbìmọ̀ yín ṣe láti mú àyípadà bá iléeṣẹ́ ọlọ́pàá. ìgbìmọ̀ wa ti gbìyànjú láti mọ̀ pé owó tó ń fún ọlọ́pàá láti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú ètò ààbò ìlú ìgbìmọ̀ wa gbìyànjú láti jẹ́ kí owó yẹn gbé pẹ́ẹ́lí sókè láti jẹ́ kí wọ́n rìlíìsì owó yẹn fáwọn ọlọ́pàá lásìkò tó yẹ ní 2015 2016 and ètò ìṣúná tá a tún ṣe lọ́wọ́ ẹ àti ìgbìmọ̀ wọ́n ti gbìyànjú láti mọ̀ pé ìṣúná tọdún 2017 pé owó ọlọ́pàá ó gbé pa ẹlẹ́sìn. ó ṣe bẹ́ẹ̀. wọ́n ti ṣètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́mi gan rí mọ̀ pé ètò yóò ká nǹkan kan kò aṣọ kẹ́ǹpé láṣọ aṣọ àrán yẹn kò ká nǹkan kan ní gbogbo nǹkan tó ń ṣe ọlọ́pàá yẹn ló gbé mi lára sọ pé bíìlì tá a ṣe pé a gbọ́dọ̀ ṣe tá a bá fẹ́ kí ọlọ́pàá kó má jẹ́ pé wọ́n ń gbó lásán kó bá lè bu nǹkan jẹ kì í ṣe kó ń bu owó jẹ o. láti lè pé wọ́n wúlò fúnra wọn. kó tún wúlò fara ìlú kó wúlò fún tọmọdé tàgbà then àwọn tó hàn tí ì bí sórí ilẹ̀ àlàyé tí ètò ààbò bá wà tó jẹngẹrẹ ètò ààbò tó dájú wọn máa dúpẹ́ lọ́wọ́ àwa tá a ṣe irú kan bí ẹlẹ́. bó wà ní àbádòfin dé báyìí.
mo lè dé dúró. ó ti rìn jìnnà ó ti kọjá nǹkan tó ń gbé ní second reading. ẹlẹ́kẹta ló kù báyìí. a ti ṣe public hearing kan táwọn èèyàn jàǹkànjàǹkàn ti wá tán ti contribute àwọn inú wọn dùn torí pé tó bá jẹ́ pé ọlọ́run ṣe lójú ẹ̀mí tẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ránṣẹ́ ọlọ́pàá ẹ̀ ní bá wọn pẹ̀lú ẹ̀gàn sọlọ́pàá láyé tọ́lọ́n bá dẹ̀ sí lójú ẹ̀mí kẹ wo nǹkan tó rí àwọn ọlọ́pàá ń ṣe irú crime tán irú. wọ́n ṣe ń gbógun ti ìwà ọ̀daràn. wọ́n ti gbógun ti ìwà ọ̀daràn tẹ bá tó bá jẹ́ pé ọ́fíìsì wọn lẹ wà lójoojúmọ́ tẹ̀ ń rí lójoojúmọ́ ẹ̀ ní bá wọn bẹnu àtẹ́lu ọlọ́pàá láyé. bí nǹkan ti dúró ní káwọn aráàlú ọmọ retí pé tí àbádòfin yẹn bá ti dòfin báyìí ìbádòfin fáwọn ọlọ́pàá rẹ̀. tí àbádòfin yẹn bá dòfin kì í ṣe ìgbádùn dé bá àwọn ọlọ́pàá ìgbádùn dé bá àwọn ará ìlú ó dé bá àwọn adáṣẹ́ sílẹ̀ ó dé bá gbogbo ènìyàn ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ní north east Boko Haram lọ́dún mélòó tán pààyàn tán gbẹ̀yìn tán bọ́ǹbù yẹn iṣẹ́ ọlọ́pàá ni ló yẹ kó lọ bẹ̀ bá jẹ́ pé ọlọ́pàá ní gbogbo ẹrù tó yẹ kán ní kò yẹ kí sójà jáde ìgbà tí gbogbo nǹkan táwọn yẹ kó wọlé tó ju tọlọ́pàá lọ ní sójà ńlá ti dá sí ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ní Ìkòròdú area tá a jẹ èèyàn pé tá a gbé lọ sí island inú etí omi tọkọ̀ ojú omi gọ́ǹbò tí báwà tó ń patrol tó ń parade lójú omi bẹ́ẹ̀ ṣé wọ́n á lè ṣe pé. jàgùdà akẹ́kọ̀ọ́ ní ráàyè ká gbà pé láìpẹ́ láì jìnnà àbádòfin yóò dé òfin. ẹ wo iye wa ní Nàìjíríà nílùú Nàìjíríà àwọn kan sọ pé 180 million ni wá àwọn kan sọ pé 200 million ni wá àwọn kan sọ pé 250 million ní gbogbo Nàìjíríà tó bá rí bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ̀ náà ṣùgbọ́n èlò lọ́lọ́pàá. ọ̀ṣọ́ ọlọ́pàá tá a wá gbà. ọlọ́pàá mélòó ni wá. ètè lè náà fẹ́ sọ yìí lọ́dún tó kọjá ìjọba àwọn ìgbìmọ̀ aláṣẹ wọn ní kàn gba 10,000 yẹn ẹ̀yin tẹ́ wá wà nílé ìgbìmọ̀ asòfin àti ilé ìgbìmọ̀ asòfin kékeré o àti ilé ìgbìmọ̀ asòfin àgbà ojú wo lẹ́fù ṣé ọlọ́pàá pẹ̀lú rírì yín ṣé 10,000 tó. a sọ fún wọn ńgbà yẹn pé lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí nǹkan tó ní kí wọ́n gba 1,50,000. bí mo ṣe ń sọ fún yín báyìí àwọn kíráǹkì kan wà lọ́lọ́pàá tó ń pè ní constable kò sí constable kankan ní oṣù ọlọ́pàá mọ́. wọ́n ti gbàgbé ká. wọ́n ti gba ìgbéga lẹ́yìn ìgbà tó ti lò bí ọdún 5 mẹ́fà lórí àyè kan. so ṣe ló yẹ kó jẹ́ pé báwọn kan bá ṣe ń lọ sókè làwọn kan máa wọlé báwọn kan bá ṣe ń lọ sókè làwọn kan máa wọlé bẹ́ẹ̀ náà làwọn kan máa rìtáyà lókè lọ́hùn. tẹ́ bá ka iye àwọn tó fẹ̀yìntì àtàwọn tó ń gbéga wàá rí mọ̀ pé àwọn tó ń gbà wọlé kò tó nǹkan. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ torí mo rí pé ọmọ ìgbìmọ̀ iṣẹ́ ọ̀gbìn náà ní ọ̀rọ̀ oúnjẹ láìpẹ́ ní ẹ̀ka aláṣẹ wọ́n ní àwọn ọmọ kó iṣu àwọn ọmọ kó lọ sókè òkun pé yóò tún máa jẹ́ ọ̀nà àpáwọ̀ wọlé ìgbìmọ̀ yín kí lẹ rí sí ṣé ẹ̀yin náà sì fọwọ́ sí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ pé oúnjẹ tí ò tí ì tó wá jẹ ká tún máa kó lọ. oúnjẹ tí ò tí ì tó wá jẹ kò yẹ ká kó lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìjọba fún ara wọn ló gbé tó ń kó fún ara ìlú kó jẹ tó bá jẹ àjẹsẹ́kù wọ́n lè kó lọ sókè òkun. kò sí tó burú bẹ́ẹ̀. sókè tó burú. ẹ ṣeun. torí tí wọ́n bá kó lọ ó máa bọ́ sí. yóò tún bàjẹ́ ni. ó máa bàjẹ́. ẹ̀yin náà fọwọ́ sí pé ọ̀nà àbáwọlé ni. tá a bá jẹ àjẹsẹ́kù ànító àti àníṣẹ́kù ẹ pé iṣu 10 ló yẹ ká jẹ adẹ ní iṣu 30 kí ló dé tà níta. òfin wọn ní kẹ́ ẹ wá ṣe wọn ní kẹ́ ẹ máa kówó fún àwọn ènìyàn ṣùgbọ́n Yorùbá ní ẹni tó bá lọ sóde ó gbọ́dọ̀ mú nǹkan bọ̀ fara lé ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù Ọlámídé Òní kí lẹ lè tọ́ka sí pé àwọn ẹkùn ìdìbò tí mò ń sojú fún àwọn kan báyìí ni mo ti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn. tó káwọn èèyàn wa
nílé lóko wọ́n máa gbọ́ kò sí ọ̀nà lébù kan tó ní kó wá owó kọ́ lẹ́nu ká wá wó òfin wọn ní kẹ́ wá ṣe òfin lẹ́nu ká wá ṣe o. ṣùgbọ́n Yorùbá wa ní bàbá káàbọ̀ ọmọ kú ilé àbí kò sí. bàbá káàbọ̀ ọmọkùnrin ọ̀pọ̀ oríṣiríṣi. lẹ́nu ìgbà tí mo débí mo ti train àwọn mo ti rán wọn lọ sílé ẹ̀kọ́ nípa ètò ọ̀gbìn nípa ètò ìjórimọ́rin iṣẹ́ ọwọ́ mo ti train up to about 1,500 people. àwọn alẹ́ ń gbọ́ báyìí bẹ́ẹ̀ sì ń sọ yìí pé Honorable kan já mi wọ́n ti ń gbọ́. mo ní kan já mi lẹ́yìn ìgbà training yẹn mo wá ṣe full empowerment program fún wọn ó pé 200 motorcycle àwọn alẹ́ ń gbọ́ báyìí. ní local government mẹ́ta. ní àwọn ẹkùn ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. ẹkùn ìbílẹ̀ Ìjẹ̀rò Èkìtì West àti Ẹ̀fọ̀n Aláàyè mo 200 motorcycle pé káwọn èèyàn lè fi ṣiṣẹ́ kí lè fi máa rówó ìró ni lágbára owó òòjọ́ wọn. èyí náà gbàgbára wọ̀ wọ́n. lẹ́yìn yẹn mo ró wọn lágbára grinding machine tó fi lọ́ta ẹ̀rọ ata 100. àwọn aráàlú ń gbọ́ báyìí. àwọn jóhun àwọn ajórí mo fún wọn lẹ́rọ tó ń jórí hairdressing saloon machine 100 mo pín káàkiri. tí ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ ni. wọ́n sì ń ṣiṣẹ́ báyìí wọ́n ń lò lọ́wọ́. wọ́n wà lọ́wọ́ wọn. àwọn aráàlú ń gbọ́ báyìí náà. mi ò sì ní kọ́ mú kọ́ bọ̀ wá mi ò ní kọ́ máa sanwó díẹ̀díẹ̀ irọ́. lẹ́yìn yẹn gbogbo àwọn bàbá tó hàn pé iná ò rẹ́gúlà lérí Èkìtì tó bá mú iná wálé ni wọ́n á mú náà lọ́la mo fún wọn ní jẹnẹrétọ̀ 100 mo pín káàkiri. àwọn ọlọ́kadà mo fún wọn lọ́kadà mo fún wọn ní steel helmet crash helmet àti reflective jacket 100. that is ọdún àkọ́kọ́. gbàtẹ́kọ̀ lọ́dún kan níbẹ̀. lẹ́yìn yẹn mo ti ṣe bọ́ọ̀lù 30. ẹ lè dákọ̀ àwọn bíi mélòó bí tẹ̀ sí káwọn aráàlú lè mọ̀ pé Honorable bọ́ọ̀lù ti wà ní Ìjẹ̀rò local government Èkìtì West local government in Èkìtì West ẹ lọ Sáramọ́kọ which is the capital ẹ lọ sí Òkèmẹ̀sí Ẹ̀rìjìyàn Ìkọgòsì. gbogbo àwọn ilé ìlú ti ṣiṣẹ́ kì í ṣe kán pé àkànpé síbẹ̀ lásán. ẹ tún lọ sí Ìjẹ̀rò gbogbo àwọn ìlú tó wà Ìjẹ̀rò ìlú bíi márùndógún ni. gbogbo ẹlẹ́sìn gbẹ́ kànga dẹ̀rọ sí. mo ń sọ fún yín àwọn yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí Tẹ̀fọ̀n local government 10 ó ń lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí. àwọn aráàlú ń gbọ́ báyìí. lẹ́yìn yẹn mo wo àtúbọ̀tán àwọn ọmọ iléèwé tó ń lọ síléèwé secondary pé wọn ò mọ kọ̀ǹpútà láti bẹ̀rẹ̀ lọ́kàn mo ní kàn ṣe kọ̀ǹpútà 1 class sí Duarte Memorial Grammar School àwọn aráàlú ń gbọ́ báyìí. Ìjẹ̀rò Àdìkó Grammar School Aramọ̀kọ CSC Grammar School Ẹ̀fọ̀n Aláàyè Anglican Grammar School Ẹ̀fọ̀n Aláàyè mẹ́rin as a pilot project. ó dẹ̀ ti ń ṣiṣẹ́. computers there. àwọn èèyàn ti ń bọ́ nílé àwọn tó ń jà pálí náà ti bọ́. lẹ́yìn yẹn ó kọ́ classroom primary school 3 ìkan ní Ẹ̀fọ̀n local government ìkan ní Èkìtì West local government ìkan ní Ìjẹ̀rò local government. mo wá àwọn primary school irú eléyìí tó wà lẹ́fọ̀n ó ti wó ibẹ̀ gan lè bí kan ti ṣe primary 3. ẹ bá ti lọ kọ́kàn síbẹ̀. primary 3 blọọkì yẹn ibẹ̀ ni mo ti kà á gbà tí mo máa wádìí wọn ní 1938 náà kọ́ blọọkì yẹn 1938 ó ti ń wólú mo ti kọ́ mi ó wà ń bẹ̀ báyìí. tó ti ń di lílò báyìí. mo tún fọ́nìṣẹ́ pẹ̀lú gbogbo àwọn àga táwọn ọmọ iléèwé tètè ká wọn jókòó mo sì kàn bẹ́ẹ̀ classroom 3 sẹ́fọ̀n classroom 2 sí Aramọ̀kọ classroom 2 sí Ìjẹ̀rò. àwọn kẹtẹ ti ṣe lélẹ̀. bẹ́ẹ̀ni. ẹ wá o gbogbo àwọn ètò oníjó Yorùbá ní àríṣe la àríkà bàbá rẹ̀ kù lọ́wọ́ ọdún méjì náà ni gbogbo àwọn tẹ́ kàtàwọn ará nígbà pé ti ṣe níìsín
it's still ongoing. nígbà tó máa lọ́dún mẹ́ta fi wọn tó máa retí. àti mẹ́sẹ̀lẹ̀ nǹkan tó dáa àwọn àmì ń dúró pé ọtún ṣe ilé ìpè kan máa sinmi a tún máa ṣe sí. in a few months tó bá máa tó bí oṣù bíi mélòó kan tó ń bọ̀ yìí gbogbo àwọn omi ẹ̀rọ tí ò ṣiṣẹ́ rí tó ti ṣe tí ò ṣiṣẹ́ wà àti gbéṣẹ́ ẹ̀ ó ti wà nínú bọ́jẹ̀ tó jẹ́ pé a máa ṣe. àwọn àlè ti ń gbọ́ báyìí. at least téèyàn bá lè rómi mu omi la bù wẹ̀ omi la bù mu bí àṣà Yorùbá. àjàkálẹ̀ ọ̀run sì ní sí tí ẹ wá pé di ọdún mẹ́rin bá wá pé àbí kó tó di pọ́dún mẹ́rin pé torí mo rí pé ìpínlẹ̀ Èkìtì lẹ ti wá wọn wà ní Honorable Johnson o gbogbo ohun tẹ́tẹ́ ẹ ti ṣe yìí ẹ ti tẹ́ àwọn aráàlú lọ́rùn wọn bá ní gómìnà lọ́kàn pé nígbà tí gómìnà fáwọn ìgbàjọba kó bẹ wọn bá ní Honorable Ọlámídé o ìwọ ni gómìnà kan bó ní ó ṣe yí lọ́kàn yìí. mi ò sá màá ṣe. ẹ ti múra rẹ lẹ. ara dẹ̀ tù wọ́n. ẹ ti múra rẹ lẹ báyìí. bẹ́ẹ̀ ni mi ò sá. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọdún mẹ́rin bá parí ẹ tún fẹ́ padà wá kí ló wà lọ́kàn yín kẹsì fáwọn aráàlú ṣé inú pé ẹ fẹ́ ṣe gómìnà ló wà lọ́kàn yín ni àbí ẹ padà wá bí. bákan méjì náà òbí mi onítàn bá ní kí n wá ṣe tó bá ní kí n wá máa wà. kí ló wà lọ́kàn tí yín. ẹ jẹ́ ká máa mú ẹyẹ bọ̀ lápò bí dúdú ni bí funfun ni bó pẹ́ bóyá ẹ̀rí. kó tó di pé àlọ́ lórí ètò yìí ẹ wo eléyìí ọ̀rọ̀ àyàbá ni ẹgbẹ́ yín ẹgbẹ́ òṣèlú PDP bí ìgbà tó mi ayé fẹ́ gbé lọ pẹ̀lú ìdájọ́ tó wá ṣẹlẹ̀ ní ìsìn kí ni káwọn aráàlú ọmọ retí. omi ayé ò gbé PDP lọ àwọn aninilára ló dìde sí PDP. kí ni káwọn aráàlú ọmọ retí báyìí bọ̀rọ̀ tó ní báyìí. ìdájọ́ tó ṣẹlẹ̀ kì í ṣe pé bóyá ó ní nǹkan kan wọ́n ti dájọ́ pé ẹnìkan ní chairman gbogbo PDP náà ló ṣì máa gbórí wọlé sọ́dọ̀ ẹni tí wàá dẹ̀ tẹ́ lọ́rùn ó lè wá pátì míì lọ. ìyẹn ni pé ẹgbẹ́ PDP wà á dúró dáadáa báyìí. ẹgbẹ́ PDP á dúró dáadáa ṣùgbọ́n àwọn aninilára tó wà ní PDP tó kíyèsára. àwọn aráàlú ti ń bọ̀ yẹn kó tó di pé kí PDP kíyèsára àwọn aninilára tó wà ní PDP wọ́n pọ̀. àwọn aráàlú ti ń bọ̀. kí PDP kíyèsára. àwọn náà ti ń bọ̀ báyìí nísìnyí. àwọn aninilára yẹn abẹnugan dẹ̀ ni wọ́n. àwọn náà ti ń bọ̀ wọ́n lẹ́nu. gbogbo àwọn ẹgbẹ́ yòókù náà ti ń bọ̀. ọ̀tọ̀. nítorí pé a máa lọ lórí ètò yìí ẹgbà orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn. orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ bó ti wù kó rí ọmọdé àgbà ọkùnrin obìnrin onílé àlejò a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Nàìjíríà first. tá bá nífẹ̀ẹ́ Nàìjíríà àní máa wà àfẹ̀mí àní máa wà àfẹ̀mí nìkan àní máa wà gbọ́nmísọ́mi òtó àní máa wà jẹgúdújẹrá àìnífẹ̀ẹ́ Nàìjíríà ló jẹ́ kí ẹ wáyé. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa bí a bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ìdàgbàsókè àti ìlọsíwájú yóò bá wa ẹ wo nǹkan tí ọ̀nàrẹ́bù wa sọ fún wa wọ́n ní pé orílẹ̀-èdè Nàìjíríà yìí tèmi àti tiẹ̀ ni ẹ má wàá gbàgbé ìfẹ́ òun náà ni ó ṣe pàtàkì èmi á máa sọ kinní kan lórí ètò yìí pé gbogbo iṣẹ́ ènìyàn òun náà ni iṣẹ́ àdúrà rẹ̀ iṣẹ́ tó o bá lè ṣe tó bá lè dúró ti iṣẹ́ yẹn òun náà ni iṣẹ́ àdúrà ṣùgbọ́n iṣẹ́ tó o bá ṣe tó o bá ń wo ọ̀tún tó ń wò sí tó fẹ́ kí ọmọlàkejì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fura síra rẹ̀ torí pé gbogbo òkúta wà láyé yìí àdánwò ni o ǹjẹ́ ọ̀nàrẹ́bù ṣé ń dọ́mìtà tó ń gbà wá lálejò ṣé ẹ gbà lálejò bí. ẹ ṣé o ẹ̀yin èèyàn wa kí dùn kó pọ̀ sókí báyìí náà ni ọbẹ̀ oge ẹ mọ́ gbàgbé gbogbo òkúta bá gbé wá sí ipò àdánwò ni ẹ wo ọ̀nàrẹ́bù ti àgbéwálé ni lẹ́nu ìgbà péréte tí wọ́n ti wà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ wo àwọn ipa takuntakun tí wọ́n ti kó nínú ibi tí wọ́n yàn wọ́n sí ǹjẹ́ gbogbo àwa yòókù náà ẹ̀yin ará alẹ́ tẹ̀ ń wò ẹ̀yin náà lè lè ṣèdájọ́ bóyá ọ̀nàrẹ́bù tẹ́ ẹ dìbò fún ṣé ó jíṣẹ́ ẹ̀yin àbí kò jíṣẹ́ ẹ̀yin tiwa òní ká mú wá sí ojú móhùnmáwòrán yín títí ìgbà mìíràn tí a tún gbé aṣojú mìíràn wá sí ojú móhùnmáwòrán yín orúkọ tèmi ni Rafiu Adédìran.